Ikú dóró o. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Allwell Adémọ́lá ti dágbére fáyé wípé ó dìgbòóṣe. Allwell Adémọ́lá ọmọ ọdún 43 ni a gbọ́ pé ó ní ìjàyà ọkàn kó tó di pé wọ́n gbé lọ sílé ìwòsàn. Akẹgbẹ́ rẹ̀ Fathia Balogun ló kéde lórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ wípé eléyìí le o, ẹni ọba ń kẹ́ Allwell. Mide Fúnmi Martins sọ pé Sátidé burúkú leléyìí o, eléyìí kò dára rárá, kí Ọlọ́run kó dáríjì ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ Allwell. Tí Bídèmí Kòsọ́kọ́ sọ pé òun kọ̀ láti gba ìròyìn náà gbọ́, tó sì sọ pé tó sì sọ pé kí Allwell kó fèsì sí àtẹ̀jíṣẹ́ tóun fi ránṣẹ́ sí i, tó sì rawọ́ ẹ̀bẹ̀ sí wípé kó fún òun lésì, òun sì ń retí èsì rẹ̀. Ọ̀rọ̀ ìbánikẹ́dùn lóríṣiríṣi làwọn akẹgbẹ́ Allwell ti kọ lórí ikú rẹ̀. Àwa gbà ládùúrà pé k'Ọlọ́run kó tẹ́ Allwell Adémọ́lá sáfẹ́fẹ́ rere.